wàhálà ti wà báyìí o ìgboro ti dàrú ìjàngbọ̀n ti dé láàrin gbajúgbajà òṣèré orí ìtàgé ti yorùbá àti ọkọ rẹ̀ Wumi Ajiboye àti Segun Ogungbe. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lórí kí ló ń trending. ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi ṣàlàáfíà ni mo bá yín. wàhálà ti dé o ìgboro ti dàrú. ẹ wò àṣírí ńlá. Wumi Ajiboye ó ti tú ọkọ rẹ̀ sí hòhò ní ìta gbangba o. àṣírí èyí tí wọ́n ti ń bò látijọ́ yìí tí wọn ò fẹ́ kẹ́nikẹ́ni ó mọ̀. Wumi Ajiboye ó ti bọ́ síta ó ti gbaṣọ lára ọkọ rẹ̀ Segun Ogungbe. ìhòhò ní Segun Ogungbe wà níta gbangba báyìí bá a ṣe ń sọ̀rọ̀ torí wípé Wumi Ajiboye tó jẹ́ ìyàwó rẹ̀ lẹ́ẹ̀kejì ó jẹ́ ká mọ̀ wípé Segun Ogungbe onírìnkúrìn ni ó ní olójú kòkòrò ní ẹ wo ọ̀rọ̀ ń pọ̀ kódà ó tún jẹ́ ká mọ̀ wípé Segun Ogungbe kò sí nǹkan tí ò lè bá sùn. wọ́n ní tí Segun Ogungbe bá rí ihò wọ́n ní yóò sì mú kinní abẹ́ rẹ̀ wàhálà yóò sì kì í bọ́. Wumi Ajiboye ó jẹ́ ká mọ̀ pé Segun Ogungbe àìmọye oyún ló ti ṣẹ́ fún àwọn ọmọ iṣẹ́ òun. ẹ wo ọ̀rọ̀ tí Wumi Ajiboye èyí tó sọ yìí ó ní agbára. gẹ́gẹ́ bí ìròyìn ti fi tó wa létí yàtọ̀ fún gbogbo rògbòdìyàn èyí tá à ń gbọ́ èyí tí Wumi sọ wípé Segun Ogungbe ṣe. wọ́n ní Wumi Ajiboye òun náà ní arákùnrin kan ní ìlú Germany lẹ́yìn tẹ̀ ń wò ní ojú òpó mi yìí òun àti arákùnrin yìí wọ́n ní wọ́n ti jọ ń ṣe wọléwọ̀de àbẹ́ẹ̀rí ẹni máa kú pàdé ẹni máa pa òun ní ọ̀rọ̀ àwọn méjèèjì. ọkùnrin tó bá ti wà tí ò bá ti nítẹ́ lọ́rùn irú wọn tí ìmọ̀ ń gbẹ̀yìn ọ̀rọ̀ wọn lélẹ́yìí. tẹ́ ẹ bá gbàgbé pé Segun Ogungbe ó ní ìyàwó kan tẹ́lẹ̀ kó tó di wípé ó lọ́ọ́ fẹ́ Wumi Ajiboye. òní olónìí ó ní ìyàwó Segun Ogungbe ìyẹn ìyàwó àkọ́fẹ́ rẹ̀ tó ṣe ọjọ́ ìbí. Segun Ogungbe jáde ó bẹ̀rẹ̀ sí ní kí ní mẹ́sàn-án mẹ́wàá. ó bẹ̀rẹ̀ sí ní kí pé ìyàwó olóríire ìyàwó alálùbáríkà ó ní ìyàwó tóun fẹ́ tóun ò kábàámọ̀ pé òun fẹ́. ṣé Segun Ogungbe ṣó wá ṣe mọ̀ wípé ìyàwó olóríire lòun fẹ́ ni ṣó ṣe mọ̀ wípé ìyàwó alálùbáríkà òun lòun fẹ́ ni. eléyìí jẹ́ ká mọ̀ wípé ìyàwó àkọ́kọ́ fẹ́ rẹ̀ ó ti ń bo oríṣiríṣi nǹkan mọ́lẹ̀ èyí tí ò jáde tí ò sọ. kódà lẹ́yìn ìgbà tó tún fẹ́ Wumi Ajiboye arábìnrin yìí kò jáde kò sọ̀rọ̀. ní ìsìn wá ni Segun Ogungbe ó ṣe mọ̀ wípé ìyàwó olóríire òun lòun fẹ́. nígbà tí Wumi Ajiboye tó ti gbaṣọ lára rẹ̀ níta gbangba tó jẹ́ ká mọ̀ wípé kò sí ní tí ò lè dó kò sí ní tí ò lè bá sùn. ọ̀rọ̀ tí Wumi Ajiboye tó sọ nípa Segun Ogungbe eléyìí ní agbára. ẹ wo kò gbẹ ẹnu mi èyí lè fi gbogbo ẹnu sọ ẹ̀yin náà ẹ fi ti ara yín gbọ́ gbogbo ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu Wumi Ajiboye kẹ̀ wá rí wípé mẹ́wàá ń ṣẹlẹ̀. nǹkan ń bẹ tẹ́ ẹ bá gbàgbé níbi oṣù bíi mélòó kan sẹ́yìn ìhà tí Wumi Ajiboye kọ sí ọkọ rẹ̀ níbi ìnáwó mọ̀mọ́ rẹ̀ gbogbo ayé bẹ̀rẹ̀ sí ní ké wípé kò buyì fún arákùnrin náà. àṣẹ tó wà lẹ́yìn ọ̀fà ojú ìje lọ àṣẹ nǹkan tá à ń rí ojú nǹkan tí ó wà ńlẹ̀ lọ. ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi ọ̀rọ̀ yìí pọ̀ ọ̀rọ̀ tí Wumi Ajiboye èyí tó sọ síta ẹ wò ó ní agbára o. ẹ̀yin náà ẹ fi etí yín gbọ́ o. ẹ sì mọ́ gbàgbé gbogbo bá a bá ṣe ń ju gbogbo àwọn fídíòs wa ẹ mọ̀ bá wa kọ́mẹ̀ǹtì ẹ mọ̀ bá wa láìkì ẹ mọ̀ bá wa ṣíẹ̀. kí ni nǹkan tí ẹ̀yin náà rò lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? gbogbo nǹkan tẹ́ ẹ bá rò lórí rẹ̀ ẹ fi ìdáhùn yín ẹ fi sí orí comment section. ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ jọ bá a ṣe jọ máa ń ṣe kó lè bá a rí bó ṣe ń rí. tó bá ṣe ìgbà àkọ́kọ́ ní èyí tẹ̀yin ń ṣalábàápàdé fídíò wa ẹ mọ́ gbàgbé láti follow page yìí. àbẹ́ẹ̀ rí wípé nǹkan ń bẹ. jẹ́bìtì ẹ ti fi sílẹ̀ kí ló dé fẹ́ pa mí ni ọmọ mi ṣe wọ́n yíta ti máa tẹ́kẹ̀ rí kí ló dé síbẹ̀síbẹ̀ ọkùnrin yẹn ò ní appreciate kí ló ṣẹlẹ̀ bọ́lá ni wọ́n ṣe lu lẹ́mi bàbá mo lẹ́sùn ní ṣíṣe àwọn ọmọ mi bàbá bá mi sùn kí ló dé nínú kéèsì yẹn náà ìkànnì wọn náà tó bá sùn lẹ́yìn náà ó tún ṣẹ́yìn fún tí mo tún mọ̀ kí ló ṣẹlẹ̀ ṣó fẹ́ pa mí ní Ṣẹ́gun ẹ̀dẹ̀ ní kí n bá sọ̀rọ̀ mo náà mo ṣẹ́ni tó ṣẹ́yìn fún náà kí ló ṣẹlẹ̀ Ṣẹ́gun tó fẹ́ bà ayé mi jẹ́ ni leave me alone go away I am not interested anymore mi ò ṣe nítorí mo ti káwọn ọmọ kúrò lórí ẹ̀dọ́ sí kí ló ṣe kọ́kọ́ fún ọ̀nà o bọ́ ó ti mọ́ra tó tẹ́lẹ̀ náà ìlọ́ọ̀tì ni mo ṣe
so kò sí problem ọlọ́run àwọn ọmọ mi fún mi wọ́n lójú máa tì because wọ́n kọ́ ló ń dá ìlọ́ọ̀tì sílẹ̀ ń bẹ̀ àwọn kọ́mítì ẹ̀kọ́ sọ lórí social media wọ́n máa sọ they will now attack me ó wà ní ẹ̀sán ọkọlẹ́ lórí ìkànnì Ṣẹ́gun àdàbí tí wọ́n bẹ̀ finú méjì lòlókù ọlọ́run ọba nìkan ló máa dá fún ẹ àdàbí tó ń pè kò ṣe ẹni máa wá fún gbogbo ọjọ́ ayé ẹ lókù Ṣẹ́gun Ògúngbè àdàbí ṣé báyìí fọ́ọ̀sì ni married tẹ́lẹ̀ now married now leave me alone we are not married before so what happen ṣé mi lè lọ fún mi lọ síbi tó bá wù mí ni kí ló ṣẹlẹ̀ ṣé mo ń ṣáájú ọ̀tún. I don't want to talk. Emma provoke me kí n sọ̀rọ̀ o. I don't want to talk. Kí ló ṣẹlẹ̀? Mi ò ní sense ni mi ò ṣe sense now. Wọ́n ní tó bá fẹ́ ṣe pẹ̀lú dẹ́kun dẹ́kun tó fẹ́ ṣe dẹ́kun neat. Then fún ìyàwó ẹ̀ ní respect. Or anybody tó bá bí mo fẹ́ tẹ́tọ́ gbé. Fún ní respect tó bá deserve. Lọ ṣòṣẹ́ síwájú. Everybody wá wò mí bí wèrè lábẹ́kúta bí bẹ́ẹ̀ ó mọ̀ náà ó kàn pretend ni. Nǹkan tí mi ò mọ̀ rí for years. Gbẹ̀gẹ́ tó bá blame mi. Tó blame fún kan tí mi ò ṣe tó ń bú mi tó ń búlì mi. Ọlọ́run apá ti yí jẹ́ tọmọtọmọ ni. Lágbára Ọlọ́run. Mo gbẹ́ idẹ́ mọ̀ pé lóòótọ́ ọ̀rọ̀ bó ṣe ilé lé. Ọlọ́run wà pẹ̀lú yẹn ní fojú sunkún ọmọ yín.